agogo ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. Ẹ káàbọ̀ sí abala bó ṣe ń lọ lórí ètò wa ètò yín Agogo Ayọ̀ lálẹ́ kan mọ́ Táíwò lówó lórúkọ ti tèmi lórí abala ètò lónìí àlejò mi ti wà ní ìkàlẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí àṣà ti tèmi èmi gangan lèmi mo máa ń fẹ́ràn kí n kọ́kọ́ sáré dókè lọ́hùn náà tí n bá tó wá padà wá ìgbà ní tí wàá ṣí aṣọ lójú egbọn bàbá mi kálọ ẹ ṣé. lórí ètò Agogo Ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. Ẹ káàbọ̀ padà sí abala bó ṣe ń lọ lórí ètò wa ètò yín Agogo Ayọ̀ àlejò mi ti wà ní ìkàlẹ̀ tẹ́ bá ń gbọ́ bàbá bẹ̀ àwọn tí wọ́n ń tò tàgé sinimá àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu nípọ̀n láti ń gbọ́ mọ́ta. Ẹ káàbọ̀ sórí ètò wa bàbá bẹ̀. Orúkọ tèmi ni Kazeem Bello bàbá ibẹ̀ àtòtàgé. Ọ̀gbẹ́ni Kazeem Bello àwọn ará ilé fẹ́ mọ̀ yín wọ́n fẹ́ mọ ibi tí a bí Kazeem Bello sí ibi tí Kazeem Bello ti ṣe mọ̀démọ̀dé àti iléèwé tẹ́ lọ kó tó di pé ẹ wá pinnu pé iṣẹ́ ká máa tò tàgé lórí iṣẹ́ sinimá lórí iṣẹ́ tíátà kẹ́tó mú láàyò. Wọ́n bí mi láti ìlú Kwara State mo gbé Àkọkà dàgbà mo dẹ̀ lọ sí primary school tó ń pè ní Adélájà mo dẹ̀ tún further mo tún lọ sí secondary school Ajayi Crowther ibẹ̀ ní secondary school tí mo lọ kó tó di pé a tiraka láti fẹ́ lọ sí University of Lagos but Ọlọ́run ò fún wa ṣe láti lọ síbẹ̀ kò sórí ọ̀fẹ́ débẹ̀ a gbọ́dọ̀ parọ́ but ìgbà tí mo rò tí mo ṣe tán mo kí mo lè ṣe àfi kí n ṣe sinimá torí ìgbà tẹ́mi bá ti ń wò wọ́n nínú tèmi bá ti ń dùn báwo làwọn ilé ìṣe máa ń ṣe tí bí kò máa jọlé babaláwo wọ́n tún máa yí padà nǹkan á dọ̀fẹ́ irú ọgbọ́n olówó àǹbí kìíní ìtàjẹ́ wo làwọn pípò yìí ń lò èmi náà fẹ́ ṣe torí nígbà tí mo ti wà ní school mo wà ní art class nígbà yẹn ní JS1 màá ti ń ṣe bí ká mú àwọn newspaper àti starch ká fi mọ nǹkan kí wọ́n á ṣe káwọn yòókù nípa báwo ló yẹ dọ́gbọ́n ṣe kínní bí akọ́kọ́ wa ní nǹkan lẹ́sẹ̀kẹsẹ̀ kí mi sáré fi dọ́gbọ́n oríṣiríṣi kí n fi ṣe abọ́ mo lè fi ṣe oríṣiríṣi nǹkan kò sí nǹkan tí mi lè fi dá lára nígbà yẹn ìgbà làwọn tí máa ń gbéṣẹ́ fún mi gbà ó lè bá mi mọ nǹkan báyìí bá mi mọ̀ ìyá tó jókòó bá mi mọ̀ ìyá tó fọwọ́ lẹ́rọ́ bá mi mọ̀ ìyá tó ṣe báyìí kódà kan tá a máa ń ya kíní kan gbà ibi cartoon báyìí ilé aya tiẹ̀ máa kọ́ pé ó ń lọ lé ilé ti délé ẹ káàbọ̀ màámi máa yá ìyá yẹn tó dúró àsì ìyá máa yọ ọmọ tó kíyẹ ẹ káàbọ̀ máa yá bàbá náà tí bàbá ń bọ́ ọmọ wí tá a máa fi ń ṣeré ńgbà yẹn láàrin àwọn ọ̀rẹ́ wa ní school. àtìgbà náà lẹ ti ní lọ́kàn pé kẹ́ ẹ lọ darapọ̀ mọ́ iṣẹ́ sinimá kẹ́ ẹ máa tó tàgé àmọ́ kẹ́ ẹ tó wá darapọ̀ mọ́ iṣẹ́ sinimá yìí ìjẹ́ ó tiẹ̀ wò pé ó dá ibi náà fẹ́ máa tanná bí àwọn tí wọ́n tanná sinimá àbọ̀ fẹ́ máa darí sinimá àbí mo tẹ̀ fẹ́ máa ṣiṣẹ́ sinimá tí àwọn èèyàn ń pè ní actor kémi náà kí n máa sọ wá ń bíbá bọ́ síbí ó sì jẹ́ pé eléyìí gangan lẹ mú ní òkúnkúndùn. Olóòtú mi gbọ́dọ̀ parọ́ fún yín nǹkan tó jẹ́ kí n join fíìmù gangan pé mi fẹ́ káwọn èèyàn máa rí mi lé but ìgbà tẹ́mi máa tẹ̀lé Afeez Eniola Onílérí lọ sí location tó mú mi dání àti máa dé location máa rí pé kí ni bọ̀dá yìí ń ṣe mo rí tó ń to iṣẹ́ àpapọ̀ tó ń sọ ibi tí sitinrúmù ti sinmi ó kọ̀ sọ di bọ́bọ́ náà ṣíṣẹ́ tẹ́gbọ́n máa ń ṣe rè torí ọlọ́pàá lè máa rí wọn tó máa ń ṣe inú fíìmù tó máa dúró sẹ́yìn adájọ́ báyìí tó máa ṣe ọlọ́pàá máa ń gbà ẹ̀gbọ́n yìí wà á ti látàárọ̀ wọ́n á pèsè máa ń gbà ṣé orúkọ tẹ́ tún ń jẹ́rìí wọn pé iṣẹ́ táwọn ń ṣe nìyẹn ó dáa iṣẹ́ iná ohun mi kò tẹ́mi náà fẹ́ máa ṣe ni mi ṣe bẹ̀rẹ̀ ni ẹ tí mo ṣe join wọn nìyẹn. ó ti wá tó bí ọdún mélòó tí ẹ ti ń to ìtàgé fún eré sinimá. kí n máa fi kún kí n dẹ̀ máa yọ kúrò mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìtàgé gan ní 1999 gangan ni mo bẹ̀rẹ̀ tí mo mú lọ́kùnkún. ojú tí ń pagun yín bọ̀ ọjọ́ pẹ́ o. ọjọ́ pẹ́ torí gbà yẹn náà àwọn bọ̀dá bí máa ń pè mí gbà ọmọdé yẹ kó ṣì wà ní skul ni kí lẹ́ mú wá ṣe tó ń ṣe rádaràda káàkiri torí aṣọ ilé kí ó la máa ń wọ̀ lọ́ngbà yẹn òfin bẹ́ẹ̀ sì chẹ́ńjì ẹ̀mọ́ gbogbo gbà yẹn náà à ń tiraka ni torí kò ní pọ́n lọ́wọ́ sí nílé pé ká lọ ṣe a máa ń yọ lọ ṣe ni ọmọ nílé mi jẹ́ kán mọ̀ títí ẹ̀ ń gbé ńgbà tó wá rí mi ó dàbọ̀ ọmọdé ọ̀nà ẹ̀nẹ́jà fílẹ̀ ẹ̀ kó máa lọ ṣe nǹkan tó wù. àmọ́ lásìgbà tí wàá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ká máa to ìtàgé tẹ́ ti bẹ̀rẹ̀ tá a bá kà ní méní méjì àwọn sinimá mélòó lẹ tẹ̀lé dárúkọ fún wa ẹ̀yin gẹ́gẹ́ bí èèyàn kan èmi mọ̀ yín pé kí tó bá ń sọ pé bàbá bẹ̀ mímọ̀ bàbá bẹ̀ àmọ́ àwọn aráalé tí wọ́n máa ń gbọ́ bàbá bẹ̀ ìtabáníkà kà ní méní méjì bá mi dárúkọ bíi sinimá bíi mẹ́ta tó yẹ pé táwọn èèyàn bá wò ó tó yẹ pé ìtàgé ni wọ́n tò nínú sinimá ẹ̀ bá mi dárúkọ fáwọn aráalé náà. iṣẹ́ pọ̀ lórí ìtàdí ṣe bọ́ mo ṣe lè dárúkọ àwọn díẹ̀ bí irú iṣẹ́ Afeez Eniola kan tá a ṣe ń gbà yẹn ire build àwọn set kan náà bẹ̀ bákan náà àti bá àwọn Lukman Raji ṣiṣẹ́ àṣẹ àròkàn
àṣìṣe káàkiri but àwọn iṣẹ́ kan wà náà tá a tún ti ṣe táwọn èèyàn sọ pé báwọn àwọn people ṣe achieve sẹ́ẹ̀tì irú iṣẹ́ Fúnkẹ́ Akíndélé nígbà yẹn tá a máa ń bá ṣe ọmọ ìyá kan ọmọ ìyá lákàrà gbogbo àwọn fíìmù bẹ́ẹ̀ yẹn lóríṣiríṣi mi lè rántí irú iṣẹ́ ti pọ̀. lórí ètò Agogo Ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. Nínú iṣẹ́ ká máa tò tàgé tí ẹ̀ ń ṣe ṣé kí n wò ń gbà mí pé àwọn èèyàn ikọ́ tí ẹ máa rè mìíràn lójú kámẹ́rà kí n máa ṣe action kọ́ọ̀tì nǹkan ó yẹ ṣe wá fẹ́ràn pé kẹ́ ẹ máa wà ní ẹ̀yìn kámẹ́rà ṣé kì í rí bákan lára yín torí àwọn aráalé wọn ò mọ nǹkan tí ẹ̀ ń ṣe kó tó di pé sinimá jáde. Ó máa ń dùn mí gbà mí gbọ́dọ̀ parọ́ torí ìjọ kan wà tí mo fẹ́ lọ sẹ́ẹ̀tì inú ilé kan mo ti to gbére mi báyìí ń tò bí onílé ṣe dé ní ta ni bọ̀bọ̀ ìta lè bọ́tà ẹ lọ pa àwọn gáyín wá mo á bọ̀ tà ń jọ yẹn ìgbà tí mo á fẹ́ lọ pè yàn mo á pa Dàmọ́lá máa bọ̀ wá bá mi yọjú sí àwọn màdàmú yóò dàbí nítorí pé ọ̀rọ̀ rà wà nínú fíìmù àti Dàmọ́lá dìbò ìyá yẹn wá ń dá lóhùn pé ṣáwọn ọ̀gá yẹn rè yẹn wá ń dá lóhùn pé àwọn ọ̀gá tiwa rè ọláńpẹ́ ń rí wọn ni o ọ̀gá tiwa lèèyàn tó wá pè mí but ẹ̀yìn ń rà wọn nínú fíìmù but ẹ̀kọ́ kan náà àwọn náà máa ń wọ́n pé ó bá jẹ́ bí iyọ̀ bí ká ṣe wọ́n sìn wọ́n kàn sáré pọ́n pé bàbá bẹ̀ bá wọn ṣí géètì mẹ́rin àwọn náà fẹ́ a máa ń mú jẹ tábà tí wọ́n á mú jẹ làwọn kọ́sítọ́mà tiwọn náà wà fi rí wọn pé dàbí ọ̀bọ iná máa ń ṣe fíìmù àwọn ọgbọ́n tá máa ń ta sí ni ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan. Fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ sinimá torí pé mo ti bá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà sọ̀rọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ sinimá wọ́n ní tẹ́ bá máa ṣiṣẹ́ sinimá yálà ó fẹ́ máa ṣe eré gangan ni ìyẹn tó fẹ́ máa act ó nílò kó o tún mú iṣẹ́ kan mọ́ bóyá makeup ni o bóyá set ni o bóyá continuity ni o n fẹ́ kí bá mi gba àwọn ọ̀dọ́ àbí àwọn tí wọ́n tẹ̀ ti wà nínú iṣẹ́ sinimá yìí ní ìmọ̀ràn nípa tí wọ́n máa fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ sinimá. Nǹkan tẹ́mi máa ń sọ ni pé nǹkan tí oníkálukú fẹ́ jẹ́ Ọlọ́run ti tò torí pé bẹ́ẹ̀ mi ṣe wà ń sìn mi mọ̀ pé set máa fi jẹun tẹ́lẹ̀ mo kàn fẹ́ wá join fíìmù pé mo fẹ́ máa art ní bọ́n gbà tí mo wá padà nípa eléyìí tí ẹ dùn ju àwọn tó ń ṣe lọ́dọ̀ tèmi iṣẹ́ tèmi dùn ju àwọn tó ń art lọ torí pé mò ń ráyọ̀ nù ẹ̀ owó tí máa ń gbàǹgbà mi gan ẹlòmíì tún máa ń tọrọ owó lọ́wọ́ mi lọ́lé ni pé ẹ̀ẹ́dẹ̀jọ́ sí mo rí change bẹ́ẹ̀ tí ó bá dùn wọn ní lè tọrọ lọ́wọ́ mi but alhamdulilayi ọpẹ́ ni fọlọ́n mo dúpẹ́ but ìmọ̀ràn mi ni fún èèyàn tó bá fẹ́ join iṣẹ́ yìí ni pé kó kọ́kọ́ discover rẹ̀ pé kí n mo fẹ́ ṣe acting lọ́nà mi ni àbí makeup àbí set designer àbí props manager àbí ọ̀nà pọ̀ kan tó lè fi jẹun nídìí iṣẹ́ tá à ń ṣe ó lè jẹun ní fet tọ́lọ́ bá sọ pé ìfẹ́t master ni ẹ́ ìfẹ́t wọn máa fi jẹun ó lè yẹn pé fet lọ́nà ẹ̀ but ẹlòmíì àwọn àìrọ̀ mo fẹ́ di Fúnkẹ́ Akíndélé Fẹ́mi Adébáyọ̀ Ọdún Adékọ́lá nǹkan tẹ́lòmíì bá wá ní ẹlòmíì èèmẹ̀ tó fi wá ní pé yẹn ṣáà lọ ya fọ́tò oríṣiríṣi ni èrò oníkálukú tó gbé wá. Àwọn Yorùbá máa ń bọ̀ wọ́n máa ń gbàdúrà pé Ọlọ́run máa jẹ́ àṣòwò sọ́ọ̀tì nǹkan tó máa tiẹ̀ ń yẹ̀ mí lẹ́nu pé èló ni ẹ gbà gangan ná bí ẹni tí ń tò tàgé ẹ ṣe àfihàn bá míì tẹ́pẹ́ tá a bá wò ní sinimá jẹ́ fún lákọ̀ọ́lé kan ká tẹ̀ sọ pé ìbínú ẹlẹ́wọ̀n lẹ ti tò tàgé àfihàn bá tún nílò ìtàgé tẹ̀ tò yẹn nínú sinimá míì báwo lẹ ṣe wá ṣe ń ṣe tí fi ń tóra wọn. ọpẹ́ ni fọlọ́run nǹkan tí Ọlọ́run bá ti fi àlùbáríkà sí a máa dàbí dán lójú àwọn èèyàn ni torí pé nǹkan tí máa ń tọrọ ní gbogbo ìgbà tí máa ń ṣiṣẹ́ yìí ni pé kálùbáríkà máa wọ̀ kò sí iye kí etí bá gbà inú mi máa ń dùn lọ́lé torí pé àwọn èèyàn tó ń pè wá wọ́n ti mọ̀ nǹkan ta wọ́t nǹkan tó pè wá láti ilé pé bàbá abẹ ló fẹ́ pè iye báyìí ló wọ́t ọ̀hún ní fi nǹkan tó fẹ́ fi lọ ọ̀ṣà wẹ́wẹ́ kó fi lọ rú mi lọ́dún gbà tó ń bá pe ọ̀bọ̀ yìí nǹkan báyìí ló máa fún mi nǹkan báyìí lélẹ̀ máa fún mi wọ́n mọ price wa pé price eléyìí ó yàtọ̀ àti pé tá a bá ń ṣe àwọn iṣẹ́ tá à ń sọ yìí náà nǹkan tínú ẹ̀ ti dùn mọ́ ni tínú ẹ̀ dùn fún láti máa ṣe lójoojúmọ́ kò sí ò lè rí pé bóyá o lose kankan bẹ̀ torí gbogbo irinṣẹ́ tá a fi ń set náà tá a bá pa abuild àfínsìn a bá ṣe bank kan a bá ṣe police station kan a bá ṣe wọn kan tá a bá fi material yẹn lẹ́ńbẹ̀ táwọn máa tún ṣe mí tó ra máa charge ni à ń gba 300,000 400,000 lórí iṣẹ́ kan ẹ ti gẹ́ nǹkan tí mo sọ gbogbo nǹkan tá a dẹ̀ bá fi ra gbọ́dọ̀ tó àṣírí ẹ̀ fáwọn ará ilé tó ráwọn pòjú àwọn àṣà àwọn bíbí ń gbádùn à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kókó bẹ̀rù pé Ọlọ́run fà àlùbáríkà sí ìta ń ṣe. ṣé wàá rí ibi tẹ́ ẹ mẹ́nu lọ 300,000 400,000 èmi náà fẹ́ máa sẹ́ẹ̀tì o mo fẹ́ máa sẹ́ẹ̀tì níbi tá a bá dé báyìí ẹ jẹ́ kí èmi náà máa sẹ́ẹ̀tì ṣebí 300,000 400,000. olóòtú mi sọ pé lè sẹ́ẹ̀tì but ẹ̀yin náà gbọ́n gbà tí mo sọ pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ń sìn mo kéré wọ́n máa ń pè mí ní pé wọ́n á ń bí múná wá lọ́ máa ń pè mí gbà yẹn àwọn Sanyẹ̀rì gbogbo wọn wàá gbọ́ múná wá wàá lọ lẹ pósítọ̀ fòtó ńlẹ̀ káàkiri torí pé mo kéré ń gbà yẹn mo tẹ̀ tí ń sọ́fà láti gbà yẹn náà tẹ́yìn náà bá lè bá mi sọ́fà láti gbà tí mo ti fi ń sọ́fà yẹn bọ̀ ó possible kẹ́ ẹ débẹ̀ kẹ́ni wàá máa gba 300. ẹ jẹ́ kí mi fi ọlá àti yín kí n fi jiyọ̀. ẹ rọ pé irú sọ́fà tẹ́mi ti sọ́fà sẹ́yìn yẹn o
kọ́nà yẹ kẹ́yìn náà sọ́fà bẹ́ẹ̀ kẹ́yà lè máa gba 400 300 o. ẹ̀yin ará ilé àníjọba lórí abala bó ṣe ń lọ lórí ètò wa ètò yín àgbà ètí wọ́n ń sọ yẹn pé kébì náà wá sọ́fà ìwọ̀nba tí wọ́n ti sọ láti ọdún 1999 sí ọdún tá a wà yìí torí 300,000 ẹ má jà lọ síbẹ̀ yẹn ó dá mi ìsẹ́ẹ̀tì mọ́. ẹ̀rọ alẹ́ àníjọba lórí abala bó ṣe ń lọ lórí ètò wa ètò yín àgùgbà ọ̀làlẹ̀ kan mọ́ Táíwò lórúkọ tẹ̀. lórí ètò agogo ayọ̀